èyí tó gbogbo àwọn tó ti mọ̀ wọ́n yẹn lọ tọ́rọ sẹ́ẹ̀dì mi ní happy dìlì whatever àwọn yẹn mò ń reply wọn padà pé ẹlẹ́bọ ni mí ń sìn ẹjọ́ má tún kí n bẹ́ẹ̀ mọ́ láyé láyé ẹ má tún ẹ bá kí ni mọ́ ọ̀rọ̀ mi rè wọ́n tún fẹ́ aganu sí wọ́n fẹ́ aganu sí ọmọ àjẹun òfin ilé mi ìtúná wẹ̀ àwọn mọ́ tí lọ́ọ́ bí wèrè kí ló kà wá pẹ̀lú ẹ̀rọ ọ̀mọ̀tí àwọn mọ́ tí ìtúná wẹ̀ o ilé yá o àwọn pẹ́rọ mọ́ tí lọ bá gbogbo ẹ̀jẹ̀ lórí irọ́ àwọn fún ẹbọ ìlú ara. ṣé ẹ gbọ́ bàbá mi fàṣọ táwọn ọ̀rẹ́ yín bá wá ẹ má gbàgbé wọ́n máa fi ẹ máa fi ọwọ́ yín sí wọn lálejò. máa bọ́ mi dáwọ́. 10 times ní ọkọ̀ kan. gbogbo wọn máa fà bẹ̀. kí ló máa kù náà mú? ẹjọ kí ló kù náà mú náà láti bá tó 10 times. ẹ kú ló gbọdọ̀ kẹ́ ọ ògbólé la kí ẹ káàbọ̀ ẹ kú jókòó ẹ ṣe kú dìde wa o. ìyọ bí ẹgbẹ́ kí gbogbo ilé o. àgbẹ̀yìn máa kí máa káàbọ̀ sórí ètò ẹ bá ṣe lẹ́tọ̀ọ́ kí n dàgbà ẹ̀sẹ̀ nínú wa ẹ ṣe lẹ́tọ̀ọ́ kí n dàgbà. mo ti ṣe o. ẹgbọ́n sí bísí ẹ bá ṣe kámẹ́rà. gbogbo ilé ẹkú jókòó táwọn sọ fún làjọ gbòde. kámẹ́rà yìí mi ṣe sáwọn ayọ̀kọ̀ síta lọ. Mo bí àwọn bàbá wa ìmọ̀ náà máa ṣí kámẹ́rà àwọn ọ̀rọ̀ àwọn interest mi. kọ́kọ́ sí tiwọn náà o. ẹ wá ṣì yọ ṣe problem. màmá wa ṣe ojú yẹn gbogbo náà ṣe wá bí ojú yẹn ló kéré jù. in fact èmi ní advice wọn gbọ́dọ̀ ti ṣojú wọn kó lójú pé ayọ̀ agbé wọn sí kámẹ́rà. kó ọmọdé máa bí wọn ṣojú torí ẹgbàgbé ojú. màmá ẹ ṣí ojú yín sílẹ̀ báyìí. tẹ́lẹ̀ fẹ́ dúpẹ́ lọ́wọ́ àwọn nàìjíríà ní kẹ́ ẹ ṣí ojú kẹ́ ẹ ṣẹ̀ṣẹ̀ ṣí kámẹ́rà yín ẹ lọ́jú aṣọ wèrè yẹn dànù náà ẹ lọ́jú nù ẹ lọ́jú nù náà ẹ lọ́ fún ẹ lọ́ fún ọ̀ṣẹ̀ wọn tọ́lẹ̀tì ẹ lọ́jú sí dábẹ́. ojú tẹ́ bọ̀ wá láti inú oyún. irú àwọn ẹ̀rọ ẹ ti ṣe ìtumọ̀ kẹ́ ẹ lọ́jú ọ̀rẹ́ máa ṣílẹ̀ gẹ́gẹ́ tẹ́lẹ̀ mi ò fẹ́ kẹ́ ṣí bẹ́ẹ̀. no àwọn bàbá wa ní ká má ṣe bẹ́ẹ̀. no àwọn bàbá wa ní ká má àwọn tó tún wá sóyè tó ní ká má ṣe bẹ́ẹ̀. ẹ ti lọ sí ṣé torí ojú ṣíṣí ẹ̀yin lẹ́mọ̀ lábẹ́ ṣe ojú àbẹ́ ṣì fà á lè má ṣe kámẹ́rà gan. sọ ẹ gbàgbé bóyá ìṣẹ̀lẹ̀ bóyá torí ojú ṣíṣí ọ̀ọ́wọ́ ẹ ti ṣí kalẹ̀ tó nǹkan fẹ́ ní àwọn ẹ̀ṣin kámẹ́rà. ẹ̀tàn kámẹ́rà. ókè kò sí wàhálà ẹ ṣe o yẹta. wá ìdí ajá. ẹlẹ́dẹ̀ Mama Mọ́tòṣọ́ mama wa ẹ̀ṣin sọ́ọ́ ìsìnkà ṣé ìdábẹ́ ẹ̀ mo ṣe kò dábẹ́ ẹ̀ nàbí kó má dàbí torí kó fẹ́ ṣojú la ṣe ní kó wá bí so wọ́n ti ṣojú wọn kí wọ́n bẹ́ẹ̀. ẹyin ló àwọn ló mọ nǹkan tí wọ́n ń tẹ̀lé náà wọ́n ní mo má ìdùnnú tó ẹ ṣí ẹ mọ̀ ó ti wù yín mo béèrè nígbà yẹn pé ṣé ṣe pé ìṣòro borí rẹ̀ ṣá ẹ̀dẹ̀ ní ẹ̀ bó mọ́ ẹ̀wọ̀ ẹgbẹ́ atẹ́gùn àlàáfíà sórí yín kẹ́jẹ́ káwọn atẹ́gùn bùkún látọ̀run wá ẹ̀mọ̀ nature can receive better nature nínú new year understand ẹgbẹ́ atẹ́gùn àlàáfíà sórí yín kẹ́lẹ́dà yín gan kó gba ìre tó jáde nínú oṣù tuntun yìí understand tó ẹ̀mọ̀ àlè fọ́ọ̀sì yín so ẹ̀yin náà dẹ́kun kó ti rí gbogbo ẹ̀ so èmi lè fẹ́ kó ń ṣe pé anybody máa tún sọ fún yín nísìnyí pé kẹ́ ṣẹ̀ṣẹ̀ ṣí kókó tó di kẹ́ ṣí kámẹ́rà gan yẹ kẹ́ ti gbọ́n dànù kẹ́ ìgbọ́n tẹ́ bá máa ṣí kámẹ́rà kẹ́ máa ti sísọ̀sì gbọ́ pé ṣẹ́ ẹ̀ rí o mo ní interest ní ẹ̀mọ̀ let's understand kì í ṣe pé ẹ fi ń ṣe eye service or something nǹkan tó wá láti mind yín ni ilẹ̀ ń ṣe so ẹ̀yin náà dẹ̀ ti mọ̀ tán ẹ̀ ti ló ti tọ́ so ẹ má bínú ariwo tó wà ní ẹ̀jọ̀ gbogbo lé so kò dìgbà tó ẹ understand nǹkan tí mò ń sọ náà. àgbóyé. ṣé pé ọ̀kọ̀ọ̀kan ló fọ́ sí yín ó ti yé yín so bó ṣe jẹ́ nìyẹn ìyá mi. àgbóyé kí láti di káàbọ̀ kí di káàbọ̀. ẹ ṣe o ẹ wò kò sí kọ́kọ́ lẹ́ ṣe fún yín ẹ̀yin lẹ́nu láìpẹ́ ẹ̀yin lẹ́nu tó fi ayé yín. kí n fi àfikún sí ìyá mi ìyá wa kan wà lórí program wọn máa ń ṣe program kan báyìí àwọn máa ń pè é nílẹ̀.
ẹ̀ ẹ wẹ̀lẹ̀ náà ẹ wẹ̀lẹ̀ ẹ wò kọ́tọ́ ní kọ́ máa fò ó. àwọn ga àwọn ga. ẹ̀jẹ̀ jọba ṣe mú ẹ̀ fi owó fi afa ẹ̀ ẹ̀yìn afa ẹ̀ olórí ẹ̀ ti bá yọ̀ wọ̀n wa ẹ̀ ti bá yọ̀ wọ̀n wa jẹ́. my host àwọn ga. àwọn ga. ẹ wò jí eyín yín. apàṣẹ ìdíbíyèdè apàṣẹ fáìlì bíyèdè ọkùnrin wà wà lórí ìdíbò apàṣẹ fáìlì bíyèdè. This is beautiful. In fact, no. Oh, I bí yóò ṣe wọ́n ń ṣe ẹgbẹ́ tó ń jẹ́ kọ́ àná. apàṣẹ fáìlì bíyèdè ẹ̀dá kálí sáwọn nígbà yẹn ìjẹ̀bú ni mí. ìjẹ̀bú ni mí sẹ́ apàṣẹ fáìlì ẹ̀ láì apàṣẹ fáìlì ẹ̀ apàṣẹ fáìlì láì ẹ ṣe o ọdún apàṣẹ fáìlì láì ẹ ṣe o apàṣẹ òṣà mọ́bọ̀dé bó ṣe ẹ ṣe o apẹ̀rẹ̀ lọ kókì apàṣẹ fáìlì oníkàbá ọ̀tọ̀ bàjẹ́ àgọ́. ẹ̀dá ọ̀gbọ̀n apàṣẹ fáìlì láì. Mr. Otuwa ẹgbẹ́ tó ṣe yín kúrò ní ẹwà yẹn náà. apàṣẹ fáìlì jésẹ̀ apàṣẹ fáìlì ọkọ̀ ṣe congratulation mo fọ́ ẹni tí ó máa dá apàṣẹ fáìlì lónà ìgbọ́ ìdíyẹ láì apàṣẹ ìdíyẹ clear small baby girl longest babaláwo ẹ ní mọ ìyàbọ̀ náà ṣe apàṣẹ máa bọ̀ lókè gbogbo àwọn ọmọ kóòtù òṣìṣẹ́ ni ó ṣe jẹ́ látọkùnrin lè ṣe yẹn láṣẹjù màrí ẹ ní fọwọ́ yín gbọ́mọ tó gbogbo abiyamọ ayé láṣẹ fáláṣẹ lẹ́dùnmarè ẹ ti ní kó sínú ìdè mọ́ torí ẹ ti bọ́ nínú ìdè ayé ẹ ti bọ́ ń bẹ̀ ẹ tún ní kó síbẹ̀ nǹkan tó máa mú yín tẹ̀lé sọ pé ti fẹ́ ọ̀ká ṣe ìlú lọ́wọ́ sí ṣe olódùmarè ò ní jẹ́ kẹrin ẹ ti bọ́ aṣọ yín sínú ọ̀sùn inú new year láwa yìí new year of nation new moon láwa yìí inú oṣù tuntun tá wọ̀ yìí nǹkan tuntun ló máa wọnú ayé gbogbo aláṣẹ fáláṣẹ lẹ́dùnmarè ẹ ní mọ ìdẹ́sí ìsìn aburú láṣẹ lẹ́dùnmarè gbogbo ìdáwọ̀ rẹ̀ ń gbọ́ èṣù ọláìlú ń gbọ́ ogun alákàyọ̀ ṣìmọ̀lẹ̀ ó ń gbọ́ ìyá mi ẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ ẹ stop it òní kábẹ́ni tó lọ bò yín lórí yẹn. àṣẹ gbẹkùnì àṣẹ apàṣẹ fa ẹ ṣí kiri àbílẹ̀ tẹ̀sí náà ajá ìpàdé ṣe. ariwo pọ̀ mi sí mo gbàgbé ariwo pọ̀ mi. ẹ jẹ́ ìwojú ẹlẹ́ràá náà ẹ jẹ́ ìwojú ẹlẹ́ràá. ẹ ṣí kámẹ́rà náà ẹ má tún pa kámẹ́rà yẹn ajá. ẹlẹ́ràá mi tó sáìtì yẹn gbà mí wọ́n sì dé ìgbẹ́ gbogbo sí ilé látọ̀dún ọdún ẹ wojú ẹlẹ́ràá. ẹwà sí títún tí wọ́n gbọ́ wọlé àwọn olórí burúkú yìí. ẹ ṣe mo dúpẹ́ o. Ọlọ́run ká ṣe wá ti ṣe àádánù Ọlọ́run tó ń jẹ́ ká ní kẹ́tù wọlé àwọn ọmọ láláyé o. Ìwé tí ó bẹ̀rẹ̀ ní padà sínú àwọn Ọlọ́run ò ní jẹ́ ẹ̀rí mọ́ láíláí. àṣẹ apàṣẹ fá ló ń sọ̀rọ̀ yẹn máa ṣàṣẹ ló ń jẹ́ gbà ẹ́. Kódà inú mi dùn tí mo ẹ̀rá burúkú ìgbèkùn ní ìgbèkùn ayérayé tí bá ń sàánù ìgbèkùn ní Ọlọ́run ò ní sọ wá sínú ìgbèkùn ayérayé o. Ọmọ tẹ́ ẹ bá bí ẹ nílé ogun ẹ̀ aláyé yín o. àṣẹ Láṣẹ lọ́wọ́ Olódùmarè inú mi dùn lọ́pọ̀lọpọ̀ pẹ̀lú bí inú mi ṣe dùn yìí bó kéré ó kéré máa ṣe ẹ bá mi ṣe àkájọ àti ṣe 100,000 sí yín ẹ bá mi fọwọ́ bà á bẹ́ẹ̀. èmi náà mo tún support yín with 100,000. ọ̀ya ókè ni ó wà ń sálẹ̀. ẹ bá mi pé àkáṣe ẹlẹ́kan náà kì í ṣe ọmọdé kìíní ẹlẹ́kan náà bá láìsí. ẹ má ti jú èsì tẹ̀tẹ̀ sí ó máa dàbí. òun ló wà ní ọ̀sẹ̀ 70. ìfàgbèmí àwọn ọmọ láyéwájú. bẹ́ẹ̀ni
òun ni so abẹ́ṣowó flight láti kọ́ńtù rẹ̀ wà ẹ̀ mọ́. mo ti ṣe ọ̀rẹ́ tí ẹ̀wò ẹ̀mọ́ra láti ọ̀rẹ́ gbé. àwọn olùkọ́ ìbára wọn ti kọ́ńtù rẹ̀ wà yá. olótùmọ̀ ẹ̀yà Fasho àbòṣàṣàmù láwọn olóògbé ẹ̀ láti Fasho fẹ́ fọ́n lẹ́yìn sí ẹ̀ṣẹ̀ Fasho náà fẹ́ fọ́n lẹ́yìn sí Fasho èmi bàjẹ́ gbàmù ìlà ìfẹ́ wọlé láti ṣe láyé àwọn fẹ́ wá sí Nàìjíríà ìlà ìfẹ́ wá sí Nàìjíríà tó ẹ jẹ́ ká support wọn support wọn torí pé wọ́n ṣe àpò lójú o a kàn ń support wọn torí pé tọ́wọ́ àwọn náà wà nínú ìnira so àwọn náà dẹ̀ ní ṣe àfìdíṣólóore so à ń fún wọn lówó nítorí pé inú ìnira lẹ̀ àwọn wà so wọ́n dẹ̀ náà fẹ́ wálé wọ́n fẹ́ wá sílé bàbá wọn so nǹkan tó ń wá sílé rà ṣé nítorí owó àwọn ẹ̀mí wọn á máa fẹ́ fún wọn 10 million ìlà inú wọn ò fẹ́ so kó ń fẹ́ kó òun ẹ̀ mú ni so a ní voice note ń bí lóríṣiríṣi so voice note yà pa ń bí ìlà yẹn wọ́n fẹ́ fún ní 10 million ìlà inú wọn ò fẹ́ pé òun fẹ́ dọ́mọ aládé ni so fún wọn ní ìdí owó anybody ẹgbẹ́ ní tẹ́ bá ní gift ẹ tẹ gift fún wa ẹ̀yin tẹ́ bá ní owó ẹ support wa fún ìyá yìí so àwọn ọ̀tẹ̀ promise mi ní lion lady mi ní ẹ̀rí wọn awaken mami ti dé awaken prayer for mami awaken so àwọn èèyàn náà ti ṣí jákujàku kúrò awaken soul where are you mama apàṣẹfà thank you bàbá mi very well sir fún nígbà ìjọba ọ̀gá mi so apàṣẹfà thank you. ṣé o everybody thank you. lámì ẹ̀ ní rògùn mọ́ o. Bami. àmì Yes, sir. Support kó tó dẹ̀ fẹ́ wá sókè. Àwọn agbé wọn fẹ́ send the consent request. Tó lè sọ Okay, dá sí consent request Okay, sálẹ̀. 15,000. Comment pàfẹ́ dá sí. I need Bible at you. I need Bible. Fasho láti London. Ẹgbẹ́ Fasho Fasho. Mo ní 15k for Fasho. Toxic lover boy. Ọ̀nà òní Ilé ẹ̀ tó ṣe ń kọ̀ wáyà ọ̀pọ̀ wáyà ń kọ̀. No, ẹ̀yin náà máa kọ́ ẹ̀ lọ́dọ̀ yìí ní fídíò. Èṣù iṣu fídíò mi fún yẹn. No, ẹ̀yin náà máa kọ́ ẹ̀ sí náà lẹ̀. toxic lover boy ẹ ṣé o 100k. ẹ̀rù wálé o ọ̀rọ̀ yóò ní 15k mo rí o. 15k. yóò ní bẹ ọ ẹ̀yin tẹ́ ń support ìyàwó ọmọ aládé kí ìyàwó òkìkí ọlá ẹ má jẹ́ sọ pẹ́lẹ́ àmọ́ torí ẹ̀ ń Ṣé fún wọn nítorí pé wọ́n ní iṣu ibi kan wà la ṣe ń ṣe o ṣe nítorí pé wọ́n ṣí ẹ̀há kó lórí o ẹ má yẹ ká ṣe. nígbà tó ń sọ̀rọ̀ ní pé àwọn lọ ṣiṣẹ́ 16 days ọjọ́ yẹn mo ní kó sunkún ní kò easy wọn ò dẹ̀ fún wọn lówó iṣẹ́ fún 16 days ẹni ẹ̀dẹ̀ lé wọn síta kò dẹ̀ fún owó iṣẹ́ wọn imagine àwọn nǹkan tí àwọn èèyàn ń kojú nìyẹn o àwọn wèrè tó gbẹ́sìn wá ẹ̀yin dẹ̀ wá fẹ́ kú sínú ẹ̀sẹ̀ lẹ́sìn àwọn tínú wọn ò dá tó jẹ́ pé máìdì wọn ò ní wà. dàgúnù wọn kọ mẹ́sẹ̀gì Mi ì sí rí o. Mi ì sí rí. dàgúnù kúnnù Mi ì sí rí. So à ń sọ̀kọ́ ti ẹlẹ́ra nítorí pé wọ́n ní pé jùkúlù ní àwọn máa send 100 pé kọ́ fáwọn ní info wọn account number wà ní community 70 down 70 ẹ̀yin tẹ́ bá ní ọmọ bá mi rí fóònù. 70 32 okay. Wọ́n ìpè ní ẹbí àwọn pọ̀ sí ní ọ̀dẹ̀ fún tèmi. Mo busy now. Ó pè ní. Ó pè ẹ̀hẹ́ wọ́n bá mi rí drop ẹ̀ báyìí. So ẹjọ́ tó bá ti ṣe ẹ máa fi sí comment section. Tó a fẹ́ ṣe owó flight wọn kán lè padà wálé. Apàṣẹ fásitì lọ ṣá mi ní owó bẹ̀. Èyí wa. fún wọn ní info ìyá yẹn má wọrí ìyá mi bàbá mi Fáyẹmí account number náà sì rí yẹn kọ́ lọ máa kọ́ lọ ṣe síbẹ̀ kò jù bẹ́ẹ̀. Ẹ tó bá ti ṣe kán sọ́ọ́ sí comment section. tó bá bèrè ẹni information yìí tó bá jẹ́ ìwọ̀n má dáhùn ẹjọ́ ẹni tó wá bá ọ̀rọ̀ Yorùbá sọ sọ́wọ́ o. Anybody tó bá send owó ẹ tó jẹ́ kó fi sí comment section tó dáa wọ́n máa lè wà accountable fún ìyá yẹn. Àbẹ̀ máa fọ́ ọ́lẹ̀ Tó bá send owó wọ́n tún comment káàdì wọlé àti fún wọn. Ẹjọba àpáratà kí ló wá ṣe. káàbọ̀ Ẹjọba àpáratà kí ló wá ṣe. Emmanuel, Mr. Emmanuel.
ṣe ti rí àwọn olóògbé àwọn oníkan ẹ̀ ní ṣòwò náà mọ̀ ni. Gbogbo ilé wọ́n bọ̀ sí wọn kílò ẹ máa rí. Ìyá mi mi ìrówó ń jẹ ìyàwó mi. mi ò rówó ń jẹ mi o. Láti jẹta ẹtí gbà ó ní last week yẹn sọ láti jẹta last week ni mi ò sí rówó ń jẹ. láti jẹta lẹ ti gbà kí ló ṣẹlẹ̀ ebi ó pàyàwó ẹ̀ gbà gbogbo wa mo kí ló àbọrúbọ yìí o. Kọ́fíṣọ́lá ẹ lọ yọ nọ́mbà yín wò ní. Okay. Adúpẹ́ fún lóògùn báyìí, adúpẹ́ fún ọ̀run malẹ̀, adúpẹ́ pé nǹkan báyìí máa pọ̀ sí ilẹ̀ Yorùbá ni. Bàbá mi ṣe wá fún ojú bẹ́ẹ̀ o. Yóò kú ilẹ̀ wa pátápátá. dànù nítorí àmúyẹ aláàánú wọn tó gbẹgbẹ wọn kọjá sí wọn nítorí gbogbo ojú èṣù tí wọn bojú ẹ a bá wa ṣí gbogbo wọn a bá wa yọ wọn kúrò nínú wọn ìgbèkùn tí wọn wà fà àtọ̀rọ̀ lẹ́yìn. Bàbá mi Ìjẹ̀bú ni inú bàbá mi o. Ẹ̀yin ọ̀nà ẹ̀jẹ̀ àbá àgbà tó wọlé yìí, àbá àgbà ẹ̀gbọ́n mi wá wá bí. ìrẹ̀lẹ̀ ayé mi fẹ́ kí. Ọ̀yẹ́ ẹgbẹ́ ẹ̀sán tẹ̀ bá wá. Wọ́n yẹn ṣẹlẹ̀ àná, wọ́n ti kó nẹ́ẹ̀sì òfò, wọ́n ṣẹlẹ̀ àná. Mi kì í ṣẹlẹ̀ àná. Alhamdulillah. Ẹni tó kẹjọ fi wà lọ́rùn mi. Kò sẹ́n kẹjọ fi wà lọ́rùn mi sẹ́. Máa lọ mú sọmọ ti kú kẹjì yẹn nígbà ẹyọ tèmi náà kó bẹ́ẹ̀. Ẹjọ́ fi pé ẹyọ tèmi náà kó bẹ́ẹ̀. àfàgbà ẹ̀yin ẹ̀kọ́ ọ̀kọ̀tẹ̀ sọ ẹ wà selfish lọ ẹ̀ẹ́dẹ́ gba 75 wọ́n tó bìnrin ẹ̀ẹ́dẹ́jẹ́ kọ́ jẹ èrè kan ẹ̀ẹ́dẹ́ pé wà selfish gan kò dáa. Kò sí ìgbà ẹ̀ẹ́dẹ́ gba 72 kẹ́kẹ́ kọ́ sí gbogbo yín kó máa lọ gbogbo yín kàn lé ẹ̀rọ kẹ́ máa dógò lọ. kò sí obìnrin ní Islam. bẹ́ẹ̀ náà ń gbọ́ ìgbà ọlọ́run ló ní pẹ́ yọ ọgbọ́n dáadáa kó lórí o. Kò sí obìnrin ní Islam. kò sẹ́yìn fún yín. Irinṣẹ́ ọkùnrin ni Allah pé obìnrin. àfà ṣé ẹ bá bóbìnrin máa sọ láti kékeré ẹni sùúrù àfà àgbà ẹ bá bóbìnrin máa sọ láti kékeré pé á dára ẹ láàmú o kò sẹ́yìn fún ẹ láyé kò sẹ́yìn fún ẹ lọ́run o ẹ máa ti máa sọ bẹ́ẹ̀ fún. Ìyá lọ́fẹ́ lọ jẹ́ ìyọkọ̀ yẹn o. Èmi ò ní kọ́ ọdún fún àfà. Èmi gbọ́. ok yìí gbọ́ àfà ọ̀gbá nílé ọgbọ́n sọ̀díkì àfà ló ga o. Ẹ̀yin èèyàn mi ẹni sùúrù àbágbà. Sọ fún pé òbí ọ̀fẹ́ àfà o. Wọ́n jẹ́ kí bàbá sọ̀rọ̀ ìgbà yẹn dàpọ̀ ìjà wọn kàdé bàbá sọ̀rọ̀ yẹn dàpọ̀. Ẹ̀yin èèyàn wa. Ẹgbẹ́ ṣe mọ́ta ó fi àfà yìí wọlé ni. Àwa náà mọ̀ láti mọ̀ bẹ́ẹ̀ yẹn láti mọ̀ pé ọmọ ọkọ yín. Ìyá ló fẹ́ kí ṣe rí àgbẹ̀ ẹ̀bọ yẹn òkè bẹ́ẹ̀ kú oríire ni. Spiritually kò sẹ́ni tó kò ní aláàánú rí. Kò sí aláàánú ò lè rí áńgẹ́lì kò lè rẹ́ tó bojú. Nígbà tó ti bojú yín yẹn aláàánú mọ̀ jìnnà sí wọn kò dára yìí kan ò ní dáyà mọ̀. àwọn Yorùbá jẹ́ òṣèlú ọ̀rọ̀ yìí mo ti ń sọ láti jẹrin pé kò sí Ẹ̀yin fúnra yín òye lójú ẹ máa rí ìyàtọ̀ láti ra ìbọn yìí fúnra yín máa rí ìyàtọ̀. Ẹ máa rí ìyàtọ̀. So mo kí n kú oríire o tí mo wá kí n náà ni o. Èmi ń ṣe mùsùlùmí ọ̀rọ̀ Yorùbá náà ni o láti ní mo fi wọlé mi. àpáàgbà tí èdè kan lọ ẹ jẹ́ kí n kọ́ sí èdè kan tẹ̀sán yẹn ìyá wa kan ń sọ́lẹ̀ kan yẹn ẹlẹ́hàá ni wọ́n fi Yorùbá nation gbà yẹn ìyá yẹn máa ń bójú ṣe wá sí tẹ bá ń wo background ìyá yẹn ṣọ́ọ̀bù ẹ̀ pín ní ṣúgbà bíi bàtà bíi kínní lẹ́yìn tí ìyá yìí ń ṣí ojú tó sọra ẹ̀ di omi làṣẹ tó gẹ̀ta rẹ̀ padà fọmọ aládé lòun tó ṣí ojú ìyá mi bàbá mi ọ̀nà ìkíni tàn yín láàrin 3 months ẹ lọ wo ṣọ́ọ̀bù ìyá yẹn aláàánú warí gbogbo ọtọ́ ẹ kó ṣe lóore ló ń kọjá lẹ́gbẹ̀ẹ́ wọ́n rí wọ́n ṣe lóore bẹ́ẹ̀ wò wọ́n ti bá yọ̀ wọn obìnrin jẹ́ nílẹ̀ Yorùbá wa láti ká aṣọ ẹ kúrò lójú wọn o. Ẹ bá wo ojú ẹlòmíì gan ẹ rí àánú bẹ́ẹ̀ pé ẹ lè ní ìdìrànlọ́wọ́ wọ́n náà kọ́ ojú kò yẹ fẹ́ràn lọ́wọ́. Tẹ́ bá dúró tẹ́ wo yìí bá ẹni tí mo wo yìí ó yẹ ìrànlọ́wọ́. ìyá mi ò tún jẹ́ lórí ọgbọ́n náà láyé dúró ní orí ìkíni yìí ò ṣe bọ́ ẹ̀jọ̀.
ok so ẹ̀yin náà máa yàtọ̀. so ẹgbẹ́ ẹgbẹ́ yóò kẹ́ padà wá ìjọ. kí ló dé tẹ ẹni tó yọ. fóònù nọ́mbà wọn kọ́ máa pè wọ́n lọ́sìn. ṣùgbọ́n náà lọ fi ní sí tẹ̀lẹ̀ náà wọn ní adé fáwọn ẹ̀ tó dúró dé. ìyá mi tí ẹ bá ń yọ dẹ́mílì ayé ẹ mọ̀ ọmọ aládé ti bí fún ọ ní láti máa ṣe gbogbo kìíní yẹn pé bẹ́ẹ̀ ìgbà kan náà pé èèyàn kan fún ọ ní mẹ́sẹ̀gì ńgbà yẹn pé ẹ má gbé Tani Olohun tẹ bá gbé Tani Olohun tó bá pé wọ́n dín fáńgbà yẹn ni wọ́n máa mọ ibi tí ọ̀rọ̀ yìí ń lọ wọn ò ní wọlé gbé Tani Olohun. ẹni oníṣẹ̀ṣe tó bá padà sílé tó bá gbé lọ́wọ́ yìí àwọn náà mọ̀ yìí pé ìyá mi ẹ má yẹn tàn yín wọn ní because message tó fi message wọn náà nìyẹn tẹ́lẹ̀ tó ń promise wọn lóríṣiríṣi tó ń ṣe kò sí nǹkan tó lè ṣe confam la sọ fún yín ká bá ń bẹ̀rù wọn àyè ọmọ Fúlàní ò lè máa dẹ́rù bà wá nílẹ̀ káàrọ̀ jíire ìgbà kan nìyẹn so nǹkan tá à ń tẹ́ láti sọ yẹn. ní tó ṣẹlẹ̀ ní pé kí n mú kí n dáadáa gẹ́gẹ́ bí ọmọ aládé káàtì ẹ̀sọ́ bẹ́ẹ̀ gbá ní ọkọ̀ Ìjẹ̀bú àmọ̀ yẹn gbẹ̀ǹgbẹ̀ǹ kọ́là ń lọ lónìí. ní tó ṣẹlẹ̀ ní pé àwa. bí ká wà yí gan náà báyìí Ẹ̀gbá níyàwó ń bí tó sì jọmọ Ìjẹ̀bú tó jẹ́ pé Ẹ̀gbá lọ́kọ. bó ṣe jẹ́ nìyẹn ṣé rí ohun mo fẹ́ wí lẹ́ẹ̀sẹ̀ yìí o. bàbá mi ìjọba pàṣẹ ọ̀rọ̀ tẹ́ sọ yẹn kò ní láì jẹ́ bẹ́ẹ̀. ẹni drop àkáǹtì yìí bàbá wa ẹjọ ẹ jẹ́ kí àwọn wọ̀nyí ó pè tí bàbá wa yìí drop ẹ̀ uba lélẹ̀ bàbá mi yìí drop ẹ̀ fún wọn uba lélẹ̀. ó wà lára yín ní wọ́n tà sí Ìjẹ̀bú níbo ni kí wọ́n tà sí Ìjẹ̀bú ká ti fẹ́yàwó mbẹ́ níbo ni kí wọ́n tà sí ṣé Ọ̀yọ́ yìí kí n ta sí Ọ̀yọ́ bí wọ́n ti bà èdè wa jẹ́ ilẹ̀ ní kí n ta sí. aláìní ti wà ní princess gbani jerusalem uba ní drop ẹ̀ sí comment section ẹ̀ma yín ọ̀dọ́ gbà láìní tó ti adé fa. ẹ lè pé kí n máa káàpẹ ẹ pé kí n máa káàpẹ ó kì í mo sì mọ 22. adéfáwà lẹ́sìn orúkọ yìí. ẹ máa gbé àwọn babaláwo wọlé kó máa súre pẹ̀lú olùfá fún ìyàwó yìí tó padà. ìpínlẹ̀ náà mo ṣe fi aláìní wá. ìyá tó lọ ṣé ìyá yẹn wọ́n máa padà sókè nsìn wọ́n lọ yọ kíní tán ní kan yọ yẹn. so orúkọ yìí ọ̀gá mi number 1 adéfáwà lẹ́sìn the building clear road for baba ńlá. orúkọ ìsàṣẹ́ wa ń bẹ̀ sà. bàbá dé ifá. yóò ẹ tètè ó dà kí ọkọ fi àká nọ́mbà kan síbẹ̀ o jogún ọmọ ẹ nípa. Jímọ̀. ìjòkó lè sí wọn. jogún ọmọ síbẹ̀ ọmọ ẹrú bá lọ drop àkáǹtì wà very careful. Anybody that send owó. Yes sir. Mo ń ṣe ká àwọn ọmọ very careful ni. ọ̀rọ̀ Yorùbá ṣé ẹlẹ́nu Ẹgbẹ́ sórí táàgì àkàtà yẹn tó wá ṣùgbọ́n àwọn ọmọ ìgbà ni wà jẹ táàgì sílẹ̀ fún ẹlẹ́gbẹ̀ẹ́ ìṣòwò ìsìn lè rí ó ti yẹ yín. so ẹ̀ tó lè dọ́pọ̀ owó kúrò dọ́pọ̀ owó kọmíṣẹ̀ nípa ọmọ yẹn mẹ́jẹ̀ká bí wọ́n lè sọ sílẹ̀. àkáǹtì náà máa ti yẹ táàgì káwọn yẹn sanwó sí tẹ́tàn tẹ́ẹ̀sì nígbà yẹn ló dáa. ọmọ ilé. nípa lè fẹ́ ó kìlá ẹjọ́ tó bá ti drop anything ẹ bá wa ṣe síbi kìíní ìkámọ̀ ó pè é ní WhatsApp mi ẹ lè máa ṣe receipt síbi I need the calculation ó ní ìdí. Yorùbá ẹ má fún wọn ní 2 account ó pè nìkan kí máa kó síbẹ̀. ìyá mi kì í ṣe ọlá ni ìyá mi kì í ṣe ọlá bínú tán o. ó pè nìkan láti ṣe síbẹ̀ ẹ má fi. òkìkí láti change profile sẹ ó pọ̀ so wọ́n rí 100k kan sì ń ṣàbẹ̀wò sí mọ̀bí tó ti wá kẹ́ni ẹ̀ sẹ́ndẹ̀ ọ̀gá mi
Okay, I sent Muslim. I said that before. Ilani, èṣù fẹ́mi. Èṣù náà ṣe tàyẹ̀ máa bá mi kọ́, ó di 100 méjì. Ìyá òkìkí ọlá ó jẹ́ kẹ́ bá wọn kí ojúmọ̀ nílé ńlá lónìí o. Pẹ̀lú ṣíṣe ojúlẹ̀, ẹ kú ojúmọ̀ nílé ńlá. So, ọ̀gá mi ó yà ya iṣẹ́ ojú yín kí ọ̀rọ̀ aláìní ṣe mú. Ẹ ṣe ojú yín bàbá ọ̀gá mi gbà mí. Nẹ́tíwọ̀kì ló kún bí. Ẹ ṣí káyà yìí. Kò ní débẹ̀. Bọ́lú bẹ̀rẹ̀ adé fa. Nẹ́tíwọ̀kì wà. Nẹ́tíwọ̀kì aláìní ò ṣe. Nẹ́tíwọ̀kì aláìní. Ó gbà pẹ̀lú àmì wẹ̀lì. Oríṣi nẹ́tíwọ̀kì máa. Ẹ jọ, I need the box, I need the true box. Ẹ jọ ẹni tó bá ti wà lókè ẹ̀sán ìbára sọ̀tẹ̀ wá fẹ́ bá sọ̀rọ̀. Ẹ jọ bá wà sọ̀tẹ̀ àpẹjọ. Ẹ jẹ́ ká tí àbíkọ́sà káwọn ọmọ ilé wọn lọ máa. Ẹ jẹ́ kí n wá sálẹ̀ máa wọlé. Ẹ wà á bẹ̀ ẹ dúró yín bẹ̀. Ẹ má lè lórí bọ́lẹ̀ fún yín. Èmi lè bọ́lẹ̀ fún yín. Ẹ jẹ́ kí láwé tún wá bí o, láwé tún ẹ dúró. Ẹ jẹ́ kí láwé tún wá, ẹ jẹ́ káwọn Ẹ bá gbé wa o wọlé. Ẹjọ́ mi padà bàbá mi ọ̀rọ̀ ẹ̀dùn bá. Ọmọ àpẹẹrẹ. ẹ má lọ ìyáwó kì í ìyá ńlá ẹ dúró. Ẹ lè wá dẹ̀ ẹ̀kọ́ mọ́ náà, ṣé mọ̀ ni? Ẹ mọ bọ́ ń ṣe ni, ọ̀rẹ́ ìgbà. Ẹ lè wá dẹ̀ ẹ̀kọ́ mọ́ bọ́ọ̀sì yẹn. Ẹ lè wá dẹ̀ bọ́ọ̀sì ẹ̀kọ́ mọ́. Ẹ ṣọ́. Tó bọ́lú bẹ̀rẹ̀ ọ̀gá mi. Déètì àkáǹtì ó bá jọ déètì kíni wọn. Ọmọ ọdún ìjẹun tó. Bọ́lú bẹ̀rẹ̀ sà. Bọ́lú bẹ̀rẹ̀ sà. Kí àtọ́ nẹ́tíwọ̀kì wọn ṣe kí ni ẹgbẹ́ ta máa ń kúrò fún ìyàwó àwọn ẹ̀sìn bàbá wa ẹgbẹ́ ìsúná ọba àfàṣẹ́lẹ̀. Ẹ máa ń tẹ́lẹ̀ iṣẹ́ wa ń bẹ̀. Mo ti wà ń bẹ̀ mo wà pẹ̀lú yín. Àgbọ̀n yìí látẹ̀kọ̀ ni wọ́n á pè é Ẹlẹ́ ìyá mi. Ẹ má bínú ìrébì ni mo bá lọ. Ṣé ìyá mi náà ni mo ń wò dájú fún ẹ̀yà sẹ́kù? bẹ́ẹ̀ni kà. Kò ní bàjẹ́ fún yín. Ẹ̀ní tẹ́, ẹ̀ní tí, ẹ̀ní láre, ẹ̀ní kàbùkù, àbùkù ní kànyé. Ọ̀rúnmìlà ní àgbà òkè, àgbà odò, ayé máa ló lò mú, ayé máa ló fìrí, ògún àgbà dáhùn, ẹ̀yin lẹ fòbò dá, ẹ̀yin lẹ fòbò fán. Ẹ̀yin lẹ fòbò wọlé turuturu lójúde èyí dẹ ifá ní kí wẹ́rẹ́wẹ́rẹ́ ní kí n sálú ayé èyí gbòdògbà ní kí n sálú ọ̀run aláwo sàṣàlọ́ dá owó lẹ̀ níjọ́hun wọ́n ní bẹ́ẹ̀ bá ṣe yẹ ẹ́ gbó wọ́n ní bẹ́ẹ̀ bá ṣe yẹ ẹ́ tọ́ wọ́n ní bẹ́ẹ̀ bá ṣe yẹ asẹ́ni lórí òní sẹ́yìn lórí bẹ́ẹ̀ bá ṣe yí ẹ́ là ẹ́ lu inú yín ó dùn ọkàn yín ó sì balẹ̀ wà ń bẹ yẹn ní dẹni tí ò sí níbẹ̀ mọ́ o ní àkókò gbàtẹ́ gbà pẹ́ darapọ̀ mọ́ ṣẹ̀ṣẹ̀ pẹ́ máa ṣe ìṣẹ̀ṣẹ̀ ó ti mú ọkàn yín wá ní kìí ṣèyàn kankan lọ́fọ̀ sí yín ló fi tipátipá mú yín ọlọ́run o tó bá jẹ́ pé ní tòótọ́ ló bá jẹ́ pé iṣẹ́ tá a bá rán kọ̀ kì í pa ikọ̀ pé ẹsẹ̀ yìí ẹ̀ ní kú o ẹ̀ ní dòkú iṣẹ́ yín ò ní dòkú ẹ̀ ní parun ìgbé ayé tí wù yín lẹ́ẹ̀ máa jẹ o ẹ̀ ní tọrọ jẹ láyé ọ̀yọ̀kú méjì ọba yín ṣe ìwòrì méjì ọba yín ṣe òdì méjì ọba yín ṣe ìrọsùn méjì ọba yín ṣe ọ̀wọ́n méjì ọba yín ṣe ọ̀bàrà méjì ọba yín ṣe ọ̀kàn méjì ọba yín ṣe ògbódá méjì ọba yín ṣe ọ̀sà méjì ọba yín ṣe ìka méjì ọba yín ṣe ọlọ́gbọ́n méjì ọba yín ṣe òtúwá méjì ọba yín ṣe ìrẹtẹ̀ méjì ọba yín ṣe ọ̀sẹ̀ méjì ọba yín ṣe òfun méjì èèpà ẹ̀fà ọba yín ṣe igbárùnmalẹ̀ lójú kọ̀tún wọ́n ọba yín ṣe igbárùnmalẹ̀ lójú kòsì wọ́n ọba yín ṣe wọn ò ní fi ń sọ ìṣẹ̀ṣe lẹ́nu ọjọ́ ọlọ́darapọ̀ mọ́sẹ̀sẹ̀ ṣé bẹ́ẹ̀ ráyè bó ṣe rí ṣébí náà ló ti dòkun ohun burúkú ni kò ní jẹ́pin ti yín eléyìí tẹ́ ẹ ṣe yìí àyè àbámọ̀ burúkú ní yọ fún yín Ọ̀rúnmìlà náà ṣàdódódò ti sàn iná ló tó dẹ̀sùn àgbámú wọ́n nítorí kíni wọ́n nítorí ọjọ́ tẹ́ yọ ọ̀bà gbéni lọ ni àdókùnbànújẹ́ àbùbáyọ̀ ìyá mi ìbànújẹ́ òní kàn yín ayọ̀ yín ẹ fọkàn balẹ̀ ẹyẹ ń ṣe ti ya súnà tí wọ́n fowó paná fi ta ẹ̀ nílùú Ìlọrin ẹ̀ níṣòro nínú ìṣẹ̀ṣẹ̀ ti gbọ́ ọkàn yín ọbalẹ̀ etí wù yín
ilé ẹ̀mọ̀ọ́sẹ̀ yóò rí bẹ́ẹ̀ yóò ṣẹ bẹ́ẹ̀ gbogbo ẹyẹ ní mọ̀ gbòǹ fáwọ̀kọ gbogbo òrìṣà ní mọ̀ gbòǹ fún Ṣàngó kò wúlò ní dábọ̀ ìṣoko tẹ̀ kí ti ọmọṣẹ ọjọ́ tọ́ka bá ti dá pati abati ẹ̀ níṣẹ́ ọdún àtẹ̀lẹ́tùkọ̀ bá fẹnu kalẹ̀ mímọ́ kalẹ̀ pa dandan níta iná èyí tá a wílẹ̀ ní èyí tí gbogbo ayé ti wí èyí tí wọ́n máa tún sọ tó bá jẹ́ pẹ́sẹ̀ inú òní jẹ́ kọ́sẹ́ lórí ìṣẹ̀dá yóò forí ẹ̀ṣẹ̀ jìnyín tó bá jẹ́ pé ègún ni wọ́n forí ègún náà jìnyín ọ̀sẹ̀ ní bẹ̀rẹ̀ tẹ̀ lọ́wọ́ ọmọ tó bá jọmọ dáadáa kì í bẹ bàbá rẹ̀ tì ẹ̀ ní parun ẹ̀là ìgbọ́rú ẹ̀là ìgbọ́yè ẹ̀là ìgbọ́ ṣiṣẹ́ o ogun àtọ́ ìyá mi o mo kí yín ọ̀rọ̀ Yorùbá àti gbogbo ẹ̀yin ìgbìmọ̀. ó bàbá mi gbogbo ẹni mo kí ló ogun àtọ́ o ẹ ṣé bàbá mi ẹ kú ètò ẹkú tó lè dára o ẹ ṣé. ètò tí ó gbọ́ ẹ wò tó bá pàlùkù ra wọ́n ẹ mọ̀ pé àní gbọ́ ogun nǹkan tó ń sọ ṣe ti rí pé wọ́n ti gbé wa mógùn adúpẹ́ fọlọ́ Elédùmarè tó dá yín padà sílé èyí tí bàbá wí àṣẹ àrọ̀rọ̀ mọ̀ gbogbo ètò wí ẹ̀ Elédùmarè yóò gbà Ọ̀rúnmìlà yóò bá gbà ẹ padà sílé tọ́ntọ́n ni kì í ṣe pé ọ̀kan ló fọ́ sí gẹ́gẹ́ bàbá ṣe sọ ẹ̀yin lẹ́wọ̀ pé ọmọ aládé ni kábíyèsí Olódùmarè ẹwà tó ń wọ lórí burúkú ìbò gbogbo wọn ṣe fún wọn ẹlẹ́hàá ẹ̀ yẹn tọ́ wá di pé wọ́n wá sọ́n dé tó ń ta irú tó ń ta òkè tó ń ta wàrà ẹni tó jẹ́ kó máa ṣeun dáadáa kó máa ṣeun rere tó yẹ kó omi lásán kó kàn fi ṣèwúre kó mú gbogbo eré abẹ́rẹ́ sí bọ́ sí wọ́n wá kò ní dá gbogbo ẹ̀yìn àfáà tẹ́ bu ọmọbìnrin wa lórí ẹ̀rí ẹ máa pa sàn ní pẹ̀lú àṣẹ Elédùmarè. ìyá mi ẹ padà sílé tọ́ntọ́n ni ọdún bàbá wa ọmọ Yorùbá àti ms bàbá sallallahu alaihi tó máa ń sọ yẹn ó ní ẹ padà sílé identity yín ni ẹ wo gbogbo ifá tí bàbá wa kì fún yín kò sí bẹ́ẹ̀ ṣe lè jẹ́ tó ó máa sọ yín lágọ̀ọ́ ara ṣáá ni tí wọ́n pẹ́ máa mọ̀ lára pé wọn èèyàn kan ń ṣèwúre èèyàn kan ń ṣèṣúre fún yín ṣáá ni tó kábíyèsí Olódùmarè adúpẹ́ o tí ẹ padà o pẹ̀lú àṣẹ Elédùmarè gbogbo àwọn ẹlẹ́wà tó wà ń kú tó wà ní inú ìgbèkùn ẹlẹ́wà tó bá ń gbọ́ wa ẹ fi tìyá ìṣe ìkọgbọ́n o àìmọye ibi tẹ wà tọ́wọ́n olóore yín tó ẹ̀pẹ̀ kan gbá wájú wọn kọjá lójoojúmọ́ àáfàá wèrè tí kò tẹ ọba lẹ̀ ó sọ yín dẹrú mọ́nú ilé ẹ̀ ń ta òkì ẹ̀ ń ta irú gbogbo ara yín á bẹ̀rẹ̀ sí rùn nírùn wèrè ẹ lọ́wọ́ wọn bàbá wa àwọn ìyá lóríṣà àwọn ìyàwó ọba ẹ wo bọ́n ṣe máa ń dán bọ́n ṣe máa ń kẹ́ wọn lọ́tọ̀lọ́tọ̀ tó pé dídán báyìí náà máa ń dán àwọn fúnra wọn náà máa ń ṣe ogun nǹkan fúnra wọn so nǹkan tó ń lò láti kọ́ wa tọ́wọ́n bàbá wa fi kọ́ wa nìyẹn àwọn bàbá wa tó bá gbọ́ sókè nọbìnrin ó ti di ẹranko nìyẹn ṣùgbọ́n nílẹ̀ Islam wọn ló lè fọ́ ojú wọn kó la gbogbo ẹ̀ mọ́ wọn lórí so ẹ̀yin náà wò ó so àwọn bàbá wa wọ́n ti ṣe nǹkan tó dálẹ̀ fún wa à ń fi àsìkò sọ fún àwọn ẹlẹ́ra ètò ẹ̀bá gba àmọ̀ pọ̀ wọn kan yín wọn gbé Android léyìn lọ́wọ́ táyé 310 wọn fún léyìn lọ́wọ́ kẹ́ má lè wọ internet àfàdé kó iPhone 17 Pro Max oko Samsung ńlá kó sọ́wọ́ ó wá kó táyé 310 kẹ́yìn má lè wà lórí social media ó mọ̀ pé tẹ́ bá wà lórí social media ojú yín máa ṣí ẹ̀yin yára ẹ lọ ra Android lẹ́gbẹ̀ẹ́ kẹ́ máa wo kẹ́ ṣí ojú dànù wọ́n máa fẹ́ apáyé ń jẹ́ ni o nínú òrùn ẹ̀ẹ̀kan la máa ń gbé eégún nílẹ̀ Yorùbá kì í ṣojoojúmọ́ ṣùgbọ́n nínú Ìsìláàmù àárọ̀ ọ̀sán alẹ́ ni so nítorí náà ó yàtọ̀ síra kọ́lọ́run Elédùmarè kó bá wa mú àwọn ìyá wa tán ìwà nínú ẹ̀há kó bá wa mú wọn kúrò àtàwọn àbúrò wa tán fi aṣọ ọ̀fọ̀ aṣọ dúdú àwọn òun fa aṣọ dúdú bojú nílẹ̀ Yorùbá so kọ́lọ́run Elédùmarè kó ṣàánú fún àmọ́ bá yín dúpẹ́ ìyá mi o ẹ̀ dàgbà ẹ̀ dógbò ẹ̀ rí jẹ rí mu o ifá kan ló sọ ó ní ó pajú pépé mẹ́bẹ̀ lẹ́bọ̀ ìyanu àgbẹ̀ nǹkan mi adíáfún aláǹtakò eléyìí tó lóun ó ṣòun gbogbo bí idán ẹ̀bọ̀n làwọn oníkóyà máa ṣe ifá ní bí idán làwọn lágbé ń ṣe tó fi ń tìyẹ rẹ̀ báró bí idán làlùkò ń ṣe tó fi ń tìyẹ rẹ̀ bóṣùn bí idán lónídẹ̀ẹ́rẹ́ ń ṣe tó fi ń tìyẹ rẹ̀ bépo ìyá mi Òkìkíọlá ire gbogbo tí ẹ bá dá látòní lọ bí idán Olódùmarè yóò máa ṣe nítorí gbà yìí fẹ́ yìí ṣe yìí kì í tán lọ́wọ́ aláǹtakò ẹ̀yin ti dábàá ajé ẹ ti dábàá ire gbogbo ẹ ti dábàá ọlà torí àbáta alágẹmọ bá dá òun lọ ṣe òkè gbà gbogbo ń tẹ béèrè lọ́wọ́ Olódùmarè láti àkókò yìí bí idán Olódùmarè yóò máa ṣe fún yín o kò ní nira láti ṣe láti àkókò ìlọ èyí tẹ́ ń rò nínú èyí tẹ́ sọ síta ni bí idán Olódùmarè yóò máa ṣe
nítorí àṣẹ tó lódùmarè fálàǹtakùn ó ní bí idán ni kó máa tàwú bẹ́ẹ̀ ni bí idán lẹ́ẹ̀ máa ṣe tí pẹ̀lú àṣẹ Elédùmarè pẹ̀lú àṣẹ Ifá pẹ̀lú àṣẹ Ọ̀rúnmìlà ètò àwúlò mi yóò ṣe o mo ṣe bẹ̀yìn tẹ́ wà nílé o ṣẹlàbọ́rò mo ṣẹlàbọ́rò ìbọn ṣẹ o. mo ti lọ gbé bàbá mi wá ní bá mi ọmọ ní jẹ bá mi ọmọ ní jẹ o bọ́ọ̀ ìfẹ́ àṣẹ ìgbọ̀n mi ọmọ ní jẹ agbáṣàjà ẹjọ́ gbogbo dẹ́gbà mi fa ṣé nẹ́tíwọ̀kì àwọn èèyàn ni àbí tè ẹ jẹ́ ká fara tap. mẹ́sàn kí bàbá mi mẹ́sàn kí dájú ọ̀tá. wà rẹ ò filẹ̀ o wàhálà yí ẹni ẹ̀ àrùn iṣẹ́ pé kò fẹ̀ sílẹ̀ ká fún ẹ o ìyá wa yìí nídìí ìrànlọ́wọ́ wa àjọmọ aládé bí mo dẹ̀ mọ̀ pé hàn ní bójú ara wọn jẹ́ so ẹ dákun. ṣé ló ṣe fọwọ́ pé mo bá ń fi ìyá o. so mo rí 10,000 kan náà ìmọ̀ bóyá nìyẹn ti comment èṣù náà ṣe tà níyà mi mo rí 10K kan ìmọ̀ bóyá nìyẹn comment ṣá mo rí 10 èmi rí 10K èmi ṣáà rí 10K ok ẹ jẹ́ bá mi kàwá tá gbogbo ẹ̀jẹ̀ gbogbo ẹ̀ bá mi kàwá tá. ẹni ṣe Christian ni mi àbí Muslim mo ní mi ṣe kankan ní méjèèjì pé a ní tradition tá à ń ṣe nílùú wa ó ní ẹ̀rẹ́ ẹbí Nàìjíríà ni mo ní ẹ̀ mo ní ẹ̀ mo ẹjọ́ wọn bá fẹ́ rí wíwá lórí ọ̀rọ̀ ìjọba yìí kan wá sókè ẹjọ́ káàtó kí bọ́ọ̀sì yẹn fòdù kí a lè rí nǹkan tó ń ẹjọ́. the next thing tó máa sọ fún mi ó ní Ọlọ́run á bless mi ó ń fi èdè Faransé sẹ́nu ó ní Ọlọ́run á bless mi o mo ní àmì the next thing ó ti wá ní Jésù á bless mi mo ní mi mọ Jésù mo ní náà tó ń ṣe Nàìjíríà àwọn fakofo àwọn kóńgólì nǹkan kan mo ní náà mi ò fẹ́ mo ní mi fẹ́ ti Jésù yẹn kó má pè kàn mí mi fẹ́ ó kò wò mí báyìí ó gbójú ẹ̀ mọ́ra ní straight mi fẹ́ yára dáradára má fún mi ní blessing Gabriel mi fẹ́ tòmọ́ tó jẹ́ iṣẹ́ mẹ́ta péré ní kò ó ti jẹ́ iṣẹ́ mẹ́ta péré náà fi lọ́ọ́ kọ́ wèrè máa yá mi wá nìkẹ́ ẹ káàbọ̀ ẹwẹ yìí máa ń bì náà ẹ sọ pé ẹwẹ yìí òkìkí ọlá ẹwẹ yìí máa ń náà ẹwẹ tó ní kó máa bò. Excuse me, Satan. Please talk to our people. Please let them do something for us, please. Call it important. Just do things join one. má ṣì wá gbọ́ but wọ́n fẹ́ kúrò ní ìlú tó wà torí ìlú tó wà yẹn wọ́n ń face àwọn challenges kan bẹ̀ mo wà ń bẹ̀ níjọ́ kan tí ó dàbọ̀dọ̀ ms ní àbí ibìkan ṣá wọ́n ṣà ń sọ̀rọ̀ ẹ pẹ̀lú omijé náà fi ń sọ pé ìlú tó mú ẹ̀sìn wá ka imagine nǹkan tó ṣe wọ́n ṣiṣẹ́ good 16 days tó yẹ kó fún wọn ní owó iṣẹ́ wọn fún wọn ní owó iṣẹ́ wọ́n dẹ̀ wá lé wọn jáde you understand so ìyá ẹ̀ ó dẹ̀ ti sú wọn kò sẹ́ni tó máa gbàdúrà rẹ̀ kóun jáde kóun rìnrìn àjò láti lọ wá owó àdéhùn ọ̀gbìnrin kó tún ṣiṣẹ́ náà kó máa fún wọn lówó bẹ́ẹ̀ mélòó tọ́gà náà tún máa bá àwọn ọmọ wa àwọn ọmọ aládé sùn tán nílé ìsọ síta ẹ jọ nǹkan tó gbogbo àwọn challenges tó ń face wọn ò bá wọn sùn o ẹ má ṣe lè gbọ́ o wọn ò bá wọn sùn àwọn ẹlòmíín rírun nǹkan bẹ́ẹ̀ yẹn but eléyìí ó ti sùn wọn fẹ́ padà sílé so àwọn contribute owó fún wọn láti fi padà sílé kì í ṣe torí ẹ̀ àtàn bọ̀ o ẹ wo beautiful face tó ń lọ bò náà ìyá mi dẹ̀ fẹ́ wá sílé atẹ́gùn àlùbáríkà ó máa fẹ́ sí wọn lára fẹ́ sí orí wọn máa aláàánú gan máa rí yín ju ti tẹ́lẹ̀ lẹ́tọ́lẹ̀ borí so ẹjọ́ ẹ̀yin bàbá mi ìyá mi
kékeré ló ń sọ ní dáhùn kò sí nǹkan tẹ́ filẹ̀ tó kéré jù fún wa àdẹ̀mọ́ lóore gbogbo ẹ̀yin tẹ́ ti ṣe ẹ̀yin tẹ́ ṣe máa ṣe ẹ̀yin tó ń kẹ́ ṣe tí ó pọ̀ fún Olódùmarè á bá wa fún yín ṣe láṣẹ Èdùmàrè ẹ dákun nǹkan táwa ń bíbá fún ní ìsinmi yẹn ẹ ṣe. ọlọ́run bá wa ní padà sí pẹ̀lú àṣẹ Elédùmarè torí tẹ́tọ́ bá roko ńṣe ló ń padà wálé tádà bá roko ńṣe ló ń padà wálé pẹ̀lú àṣẹ Olódùmarè á mú un padà wálé láyọ̀ pẹ̀láfíà so aláàánú àdìgbò ṣe ká sọ ìbọn àṣà àgbò. bẹ́ẹ̀ ṣe mi lè má sọ̀rọ̀ ṣe má pè mí mo lè má dáhùn ṣe gbọ́ bàbá mi fàṣọ tẹ bá pè mí mo lè má sọ̀rọ̀ because mo wà lẹ́nu ṣẹ̀ṣẹ̀. ok bàbá mi ẹ̀rí tèmi ń ṣe wá káàárọ̀. ẹ jẹ́ kí obìnrin kan sọ̀rọ̀ sí ìyàwó ìwà nìkẹ́ ẹ jẹ́ ká gbọ́ ẹ bá wa sọ̀rọ̀ ẹ má bínú sà. abọ́rùbọ̀yè gbogbo lé o ẹ̀kú ètò àpòkẹ́ mímọ́lẹ̀ àwọn tó ní ilé ayé àbáwá ṣe àní ṣe lásán àní kábàámọ̀ pé kí la padà wálé fún ìran tẹ̀tẹ̀ ò kí ń tẹ́ láwùjọ ẹ̀fọ́ àní tẹ́ ìran tí ò ní tí àní bá wọn tí láṣẹ àwọn tó ní ilé ayé inú mi kò máa ń dùn ní inú mi máa ń dùn débi pé tó bá ń gun ẹṣin nínú mi wọn ò lè kọ́ sí pé mo jẹ́ ọmọ aládé torí mo rò lóòótọ́ náà èmi ò fi taratara wọnú àwọn ẹ̀sìn àtọ̀húnrìnwá yìí wọ́ lọ títí torí agbáṣàgà lèmi láti ilẹ̀ láti ọmọ ọdún 8 mo ti ń gbáṣàgà tí màá tiẹ̀ mọ̀ púpọ̀ lóòótọ́ àwọn òbí mi àwọn ẹ̀sìn yẹn ni wọ́n ń ṣe tí màá mọ̀ púpọ̀ nípa ìṣẹ̀ṣe àmọ́ nípa àṣà mo sì lè sọ ó rọrùn fún mi láti sọ pé kí ni mi ò ṣe léyìn mọ́ kí tó wọ́n ní ìṣẹ̀ṣe gan mo ti dẹ́kun àti ní bóyá mo torí church ni mo lọ tẹ́lẹ̀ ilé ìjọsìn ni mo ń lọ mo ìwà yìí choir mistress ni mí èmi ní Sunday school teacher àwọn tó bá jẹ́ member redeem tẹ́tí lọ redeem rẹ̀ ẹ̀ máa ń lọ sáà nìkan tí mo sọ so I was dẹ́sẹ̀ tí mo wà devoted tí bá ní bóyá mo lọ sí torí mo máa ń ṣe eré ìtàgé tí bá ní mo lọ sí orí ìtàgé kan tí mo ṣe ìyá Ọ̀ṣun àbí mo ṣe nǹkan kan tó ní ṣe pẹ̀lú kíní báyìí wọ́n sọ wọ́n ní pé you are into light you don't àyè kí n máa jẹ́ kọ́ mọ̀ pé mi ò kí ń ṣe òkùnkùn pé kí n máa jẹ́ kọ́ máa fi ní ṣe àwọn traditional things like bí bọ́sì ṣe ṣe máa ń sọ nìyẹn o wọ́n sọ báyìí máa máa lẹ́rìn because to me ó máa dàbí drama wọ́n ní pé ṣé èyí ò sọ fún ọ̀pọ̀ mọ̀ mọ́lẹ̀ lèmi ni I am of the light kì í àṣìṣe ìtara mi mọ́ àwọn darkness àwọn tó bá ti ń ṣe tó bá ti wà traditional they are darkness they are kíní kan bí pọ́sì wà ní wọ́n sọ́nà yìí máa máa rẹ́rìn tí bá ní àpò mo wá sí nǹkan tí bá ní ẹ lọ sí YouTube ẹ lọ wo eré ìtàgé yìí o kíní kan tó bá ti wò báyìí wọ́n tó fẹ́ kọ́ lọ wò ní pé ṣé mo lè jẹ́ kó yé wọ pé ní church mo máa ń chance dáadáa wọ́n síbi tí wọ́n ti ń fi oríkì Jésù olóríkì o mo máa sọ fún un mo ní kò síbi tó ti ń fi oríkì nínú Bible kò dẹ̀ síbi tó bá fẹ́ ṣe bóyá fẹ́ ṣe Thanksgiving service ní church ní pé sister princess pẹ̀lú princess ló ń pè mí ní church gbà yẹn please come and lead us in Thanksgiving song kò dẹ̀ sí mo máa sọ sí mi ní koríkì kò dẹ̀ sí gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn nínú Bible àbí nǹkan kan so mo ní ṣe gbogbo ọ̀rọ̀ kódà Yorùbá tá à ń sọ lẹ́nu inú odù Ifá ló ti jáde you saying pé because ẹ ti gba ìsìn kan kẹwàá máa ọ̀rọ̀ ọ̀làjú tó lé tó yẹ ká máa fojú ẹ mo máa sọ bẹ́ẹ̀ fún un mo máa ń sọ gan gidi gan gbà yẹn àmọ́ ìgbà tó lọ́ọ́ máa bá mi ṣe Olódùmarè tó nífẹ̀ẹ́ mi àwọn ọmọlẹ̀ tó nífẹ̀ẹ́ mi dọ́kun tó nífẹ̀ẹ́ mi dé ló jẹ́ kí n tètè mọ̀ pé mò ń lọ sí ilé ìjọsìn yẹn gan mò ń yọra mi lẹ́nu ni ebi ká ṣe wá rí pé stress because àgbà tí mo ti stop láti máa lọ church mo ti lẹ́ran létí mo ti sanra ọkàn mi gan balẹ̀ because káníkò ṣe bẹ̀ bí Friday báyìí má ti máa wá àwọn ọmọ káàkiri àwọn tó máa lọ sí every Friday mo máa lọ praise night mo lè lọ church 6 kílẹ̀ tó wọn gba lọ kọrin àlọkọrí kí ìyá lọ ṣe ìyá lọ ṣe this and that nígbà yẹn gbogbo yẹn ò sí mọ́ gbogbo yẹn kò sí mọ́ kò sí gbogbo yẹn mọ́ lọ́wọ́ èmi gan lẹ́ran létí gbogbo pé ká ní pé mo tètè rí èèyàn bá mi sọ bẹ́ẹ̀ pé mo rí èèyàn bá mi sọ̀rọ̀ pé nǹkan tó ń ṣe má ṣe mò ń yọrọ ẹ lẹ́nu bóyá ó ṣe ṣe kí n má gbọ̀ngàn mo dẹ̀ tún lè gbọ̀ bákan méjì ni àmọ́ pé mi fúnra mi rí inú mi dùn mí ní tán yẹn inú mi dùn gan ayọ̀ mi kún ṣé wàá rí láti ìgbà tí mo ti wá bẹ̀rẹ̀ ìṣẹ̀ṣe ni wọ́n ti ń pè mí ní ọmọ èṣù bó ṣe wọ́n ń pè mí ní ọmọ èṣù
kẹwàá ẹ̀jẹ̀ káàbọ̀ bó ṣe wá ń pè mí ní ọmọ èṣù inú yìí tún wá ń dùn wọ́n ní pé ọmọ èṣù ní mí náà téèyàn bá lóun fẹ́ fẹ́ mi ẹlẹ́rìí bí lọ́wọ́ àmì báyìí wọ́n ní ó rẹwà kí ọmọ èṣù ní mí o gbogbo nǹkan tó ṣùgbọ́n ni máa ń da ni o ọmọ èṣù ní mí ẹlẹ́rìí rárá o wọ́n ní máa péré lọ́mọ èṣù àwọn èṣù tẹ́ pé ọlọ́run gan lé kúrò láyé ní sátánì yìí lọ́lọ́run ní kúrò ní ọ̀rọ̀ tiwa èṣù bàbá mi human rights activist ní ajìjàgbara fún ẹ̀tọ́ ọmọ ènìyàn ní bàbá tèmi o kódà èmi gangan ló yẹ kó máa pè ní ẹ̀yin lójú ọlá ìlú èmi gangan ló yẹ kó máa pè ní ẹ̀yin lójú ọlá ìlú so àwọn nǹkan yẹn ó máa ń múnú mi dùn láì wọ́n fi gan ṣe báyìí wọ́n máa jí wípé àwọn rìn lóru pé bóyá àwọn ò bá ní pé wọ́n pààrọ̀ mi mọ́ àwọn lọ́wọ́ àbí tó bá pẹ́ àwọn ọkọ̀ rìn láago kan sọ wọn bá sọ pé bóyá nǹkan mi ló wọnú àwọn èmi rè ni mọ́mí gan máa ń pè mí kílẹ̀ ń pè mí lébè because ẹ̀yin lẹ bí mi lóòótọ́ ẹ̀yin lẹ bí mi so the fact pé mo sọ pé èso ìbò ń ṣe Satan God ò kì í ṣe Ọlọ́run Allah ò kì í ṣe Ọlọ́run kò túmọ̀ sí wípé mi ò àwọn nǹkan tí mo sọ yìí mi ò kórìíra àwọn owó tọ̀rọ̀ ni mò ń sọ ibi tí mo dẹ̀ rí dé ni àwọn ìwádìí lọ́lọ́kan òòjọ́ kan àtàwọn tá a bá tò ló jẹ́ ká mọ̀ pé báyìí lè ṣe rí èèyàn kan sọ nǹkankan tí bá play kíni máa pa mí lẹ́rìn ọ̀rọ̀ Yorùbá ṣe permit mi láti play voice note yìí ṣe permit mi láti play ẹ máa rí pé a ti sọnù gan ẹ máa bọ̀ ẹ jẹ́ kí n wá ẹ máa rí pé a ti sọnù gan tó ní mo kàn máa ń ro ọ̀rẹ́ mi lẹ́yìn ọ̀rẹ́ mi nígbà tí mo ṣe jẹ́ ẹlẹ́sìn kìrìsìtẹ́nì ní ẹni ẹ̀ ti jọ rẹ̀ àmọ́ mùsùlùmí lòun àjọ ṣiṣẹ́ ní mo ṣe human rights activist nígbà yẹn so àjọ ṣiṣẹ́ ní ọ́fíìsì kan náà nígbà yẹn bò òun jẹ́ muslim àfáwọ́ kọ́dọ̀ onílé kí ó tó ti ń kọ́ àwọn ọmọ bọ̀ ọ̀dọ́ di tèmi báyìí náà nígbà yẹn mo sọ̀rọ̀ 2016 2015 ó dẹ̀ ti wá pẹ́ torí mo ti kúrò ní iṣẹ́ yẹn ó dẹ̀ ti pẹ́ gan àti ló wá pé gbogbo ẹ̀ ṣe wedding mo gbàgbé mi lọ wedding sójọ́ tó wá sẹ́yìn pé thanks for coming wọ́n mi ò máa rántí congratulations may Olódùmarè bless your union ẹni kí ni God sọ fún mi ó ní who is Olódùmarè mo wá rẹ́rìí pé who is Olódùmarè àzá o jẹ́jẹ́ kọ́rọ̀ yín yé mi ẹgbẹ́ bó ṣe tó sẹ́yìn. Thank you very much. Mo fẹ́ go for gẹ́gẹ́ bí sọ̀rọ̀ yìí question tí mo push out sí yìí. Who is Olódùmarè? This is one more thing. Princess, it's like, you know, you're putting yourself into something else. Let me understand what's happening. Ṣé gbọ́n nǹkan tó béèrè nítorí wípé mi ò ronú bí gbogbo wọn mọ́ torí pé mi ò ronú bí gbogbo wọn ìrònú mi yàtọ̀ bí mo ń sọ̀rọ̀ gan yàtọ̀ ìṣesí mi yàtọ̀ gbogbo wọn lérò wípé mo ti kí ara mi bọ ìbọ̀kúbọ̀ mo ti darapọ̀ mọ́ nǹkan tó jẹ́ kí n darapọ̀ mọ́ mo ti ṣe kódà ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rẹ́ mi gan wọn fẹ́ bá mi sọ̀rọ̀ bíi kíní mọ́ èmi ti ń pera mi lọ́mọ èṣù èmi ti ṣe èmi ò dé give a dime I don't give a fuck bí àṣà bàbá mi kan man I don't give a fuck torí pé mo padà sílé mú mọ́nà ìwúlẹ̀ tí màá ṣe fún wọn ni pé kọ́lọ́ má jẹ́ kó pẹ́ kó tó yé wọn ìdáhùn mi fún mi. What's that? What are you talking about? Ṣé ìṣe Yorùbá ni kí ni Yorùbá ní Olódùmarè? You ask me that question, really? Of course, I'm a Yoruba. I'm a born Yoruba also. But still, it's not so easy. Yoruba ni mi. Wọ́n náà lọ́gbà tí wọ́n ń lo Yorùbá tí mi mọ̀. Ṣùgbọ́n ẹ̀sìn pé ẹ̀sìn ṣùgbọ́n nínú àwọn ìpè àṣà àbí ìdí Yorùbá ṣùgbọ́n ọ̀gá tí máa ń mọ̀ sọ ìpínlẹ̀ rẹ̀ fi sọ pé so wọ́n máa ń pẹ́ Ọlọ́run ni wọ́n á fàṣà gẹ́gẹ́ bí Olódùmarè. Kó tó lọ náà orí máa gbọ́.